káàsán o ẹ̀lẹ́ o dáadáa ni. adúgbò fọlọ́. ìfẹ́ mi ayọ̀ mi ìdùnnú mi oríire mi ayé mi ṣúgà mi. èmi kò fẹ́ bẹ́ẹ̀ ni nítorí kò ṣẹlẹ̀ rí o mú ẹnìkan délé dùn tí mo pè. Farouk ti máa ń sọ̀rọ̀ ẹ̀ fún yín ti máa ń sọ fún yín nìyẹn. Farouk. èmi ni mà ṣe rí bí mo ṣe wà yìí nígbà tí mo pàdé ọmọ yín inú mi máa ń dùn ayọ̀ mi máa ń kún mi máa ń lè dá sí anything tí n bá ti rí because I love her so much. wá ní ìlú tí. ọmọ Ògùn state ni mi mà. Ògùn wa yìí náà. bẹ́ẹ̀ ọmọ Abẹ́òkúta gẹ́gẹ́. ìyẹn ti dáa ẹgbàá méjì kò jára wọn ní Báwa, ilé ló lọ bẹ́ẹ̀ ilé ló lọ ilé ló lọ. a jẹ́ pé ẹgbàá méjì ò ń jára wọn níyàn. bẹ́ẹ̀ ni ó ti dáa. ó ti dáa. iṣẹ́ kí ni ẹ̀yin ṣe o. iṣẹ́ tèmi ṣe àbí actually iṣẹ́ tí mò ń ṣe bí mo ṣe wà yìí apààyàn ni mí. apààyàn gbogbo ni mí máa ń pààyàn tèmi. ẹ̀ ń ṣiṣẹ́ lábàá tí ọ̀rọ̀ ẹ̀ ń pa màálùú. màálù kan nǹkan tí mo ti rà sọ pé èèyàn ẹlẹ́ran ara máa ń pa wọ́n gbà mí mo lè gún lọ́bẹ lọ́rùn gbà mí mo lè yìnbọn fún yàn. Subhanallah. mi ì sọ ọmọ ẹlẹ́ran. àní kéèyàn pààyàn. máa ń pa ẹ̀gbọ́n bébì mi mọ̀. kéèyàn gbẹ̀mí èèyàn. máa ń gbẹ̀mí èèyàn máa ń pààyàn ni. ọmọ mi ó tún máa ń gúnyàn ní gò náà. ẹ ti gbọ́ ó mọ̀ wà mí gan. ó mọ̀. mo máa ń pa èèyàn mélòó mo padà nù. Adéṣẹwà. jẹ́jẹ́ ṣe wáyé iná kó o lè ta bùkún yín mọ́ o tẹ bá fẹ́ kó kúrò ń bẹ̀ báyìí ó máa lọ. ó ti yé mi ó ti yé mi. iṣẹ́ wa rí ẹ̀rìn sọ̀kọ̀ fún iná àwọn tí máa ń pa yẹn àwọn kan wà tí máa ń pa irú ní tí mo wá bá yín máa lọ àwọn tí mo ti pa bíi 35 ní tí mo lọ bá ń lé àwọn ìyá tí mo ti bá ń lé. Farouk jẹ́ bẹ́ẹ̀ ṣàlàyé màmí. àná èèyàn 13 iṣẹ́ yẹn gan la ṣe mọ́jú àárọ̀ yìí. bẹ́ẹ̀ ni mọ̀. ẹ wò ẹ jẹ́ kí n wá sàn ọkọ fún yín màmí bó ṣe wà yìí kò sí péyàn kan wà téyàn ò lè mú kúrò lọ́nà fún bó ṣe wà yìí iṣẹ́ tó rí fi ràn ni. Atamátàsé. Atamátàsé ni. iṣẹ́ bó ṣe mú wá bá yín tẹ́ ẹ bá ti sọ pé àwọn tó ti fẹ́ tán ṣe kò yé yín. bóyá kò yé yín mà ẹni yẹn gan kó máa pa ìyá tó bá sọ pé nínú yẹn máa pa wọn. ẹni tí bá lọ bá ń lé pé kó fún mi lọ́mọ pé mo fẹ́ fẹ́ tó bá ti fún mi mo máa ń pa wọn ni. irú ẹ̀yin sì mú ìwá ẹ lè sọ pé fún mi lọ́mọ tó bá wùn yín bọ́ máa ń pa wọ́n tí wọ́n bá ti fún mi. kẹ́ ẹ náró jinlẹ̀ o màmí. èmi kẹ olè ti gbọ́ yẹn o. ó yé mi ó yẹ kó o mọ̀ ìyá tó o ní sórí ìgbà mo rò síwájú rò sẹ́yìn ọkàn mi dẹ̀ balẹ̀. balẹ̀ sọ ní ìsìn báyìí ṣe. wà ní kílìdé orílẹ̀-èdè yà sí ó gbà. bébì mi. wọ́n máa wọ pé tèmi yàtọ̀. mọ́mì. mo já sí. mọ́mì nǹkan tí mo máa ń wò ni pé iṣẹ́ àpàyàn mo ní mò ń sílẹ̀ kan sí o. sórí bó ṣe wà yìí ọkàn mi ti balẹ̀ pé bó o bá ti fẹ́ báyìí. èèrà kan ò lè rìn lórí ẹ̀ kọjá wàá bá mi wọ̀n. kódà ẹ̀yin ìyá ìyàwó kan. èmi fúnra mi gan gbogbo àwọn tó ń gbé mú yẹn wàá bá mi gé mú wọn. ó ti dà smart. Adéṣẹwà ó ti rọkọ. kí lẹ fẹ́ gbà lẹ́ẹ̀kan sí Farouk ma ìfẹ́ mi. kí lẹ fẹ́ gbà ṣé ṣu ni àbí ráìsì àbí ẹ̀wà àbí òróró. gbàṣà. ó ti dà ó ti dà ẹ̀sùn wà bí mo ṣe ń lọ yìí mo fẹ́ lọ pa èèyàn kan ní òkè ọjà ń bẹ̀ so èèyàn 16 péré náà ni so ṣé mo lè máa mú lọ mọ. àjọ ẹ ṣe ẹ ti fẹ́ tọ́jú máa ń lọ sí ilé ẹ̀ adẹ̀ tí wàá ké mi níjọ́ mi. ẹ ṣe gan. ẹ bá wa tọ́jú ẹ bàbá ọkọ mi bàbá ọkọ mi ẹ ṣé o ẹ bá ń tọ́jú ẹ. ó jẹ́ ká sáré lọ ṣiṣẹ́ yẹn. bó bá wá ṣe tán kó padà máa padà wá. ká lè sọ bí a ṣe máa ṣe máa rèjì. bẹ́ẹ̀ni Farouk dúró bá mi kó bọ̀. bọ́dá mi ẹ ṣé o bá ń tọ́jú ẹ o ẹ ṣé ó dàbọ̀. ẹ wá gbà mí kí ni kí n ṣe báyìí ń gbèyàn òun ti pààyàn tó yàn 94 tán fún òun lọ́mọ ẹ gbọ́ ẹ̀yin èèyàn ṣé ń sọ pé náà ni.